mo fẹ́ kẹ́ wo etí ọ̀gá wa Lanre Tẹríba nínú fídíò yìí ibi program kan ni wọ́n lọ ẹ̀rí tí wọ́n bẹ́ẹ̀ wọ́n fi earring sétí bó ṣe yẹ kí earring kékeré ni dó àwọn kan máa sọ wípé kí n má dá sọ̀rọ̀ ṣẹlẹ̀ ẹnìkan tẹ̀ sọ ní àwọn ṣẹlẹ̀ máa burú wọ́n máa dá sọ̀rọ̀ ṣẹlẹ̀ mọ́ wípé oh my God àwọn ṣẹlẹ̀ burú kí n má dá sọ̀rọ̀ ṣẹlẹ̀ mo dẹ̀ mọ̀ pé bàbá ọ̀sọ̀fà àbí kí tí wọ́n bá wà báyìí ìpè wọn gan máa ṣàdúrà fún mi torí kí ìjọ aláṣọ funfun kó di nǹkan tí àwọn èèyàn máa wá láti join ní iṣẹ́ tiwa kì í ṣe pé káwọn èèyàn máa fẹnu tàbùkù wa. Nǹkan tó bọ̀rọ̀ yìí wá ní pé nìkan sọ fún mi wípé ọ̀gá wa Lanre Tẹríba pé evangelist ni wọ́n that is ajínrere nídàkejì ẹ̀wẹ̀ wọ́n ní prayer mountain wọ́n ní orí òkè ẹnìkan tẹ̀ sọ pé dàpọ̀ ọmọ wòlíì ni wọ́n bí ọmọ làgbàtẹ́ ni wọ́n mì tẹ́ mọ̀ ṣùgbọ́n ọmọ àṣẹlẹ̀ ni wọ́n. lóòótọ́ wọ́n lè jẹ́ olórin ṣùgbọ́n wọn kì í ṣe ordinary olórin ẹ̀mí ni wọ́n. So and tẹ́yìn bá jẹ́ olórin ẹ̀mí kì í ṣe orin tó ń kọ nìkan làwọn èèyàn ń wò. Number one wọ́n wo ìrísí ẹ̀ ìhùwàsí ẹ̀ ìṣesí ẹ̀ ìsọ̀rọ̀ sí ẹ̀ ẹ understand mi ìgbà kan lọ̀gá ìkọ́ lo cream ńgbà kan tó wọ́n tán yóò mo ṣe fídíò gángbà pé abáwo lèèyàn ṣe ń jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó lo cream bẹ́lẹ̀ bóyá dúpẹ́ ìsinmi àìpẹ́ wọ́n ti gbọ́ wọn lo cream bí tẹ́lẹ̀ mọ́ ṣùgbọ́n earring tán fi ṣe tì í lóòótọ́ yín kan lè máa wò níwò pé ọ̀làjú ìgbàlódé ni ṣùgbọ́n torí ààyè tọ́lọ̀ ń gbé wọn sí gẹ́gẹ́ bí ajíhìnrere èmi rò pé kò díẹ̀ káàtó mi dẹ̀ wá mọ̀ bíyá kò bàwẹ̀ jẹ́ o olójú níwòye tèmi ní oríṣi ni pé àwọn akẹgbẹ́ wọn nínú ló jẹ́ olórin ẹ̀mí bíi tiwọn ẹ lè rí earring létí wọn ọ̀gá mi Dáre Melody ẹ lè rí earring létí wọn àwọn Àjọgbà Jésù Twins ẹ lè rí earring létí wọn àwọn Adégbòdù ẹ lè rí earring létí wọn bàbá wa Òjó Adé bàbá Níyì Adédòkun ẹ lè rí earring létí wọn bàbá tó kọ Ọlọ́run bàbá lọ́lá èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ̀ tí wọ́n àdàkùnrin ẹ lè rí earring létí wọn bàbá mi Débò Ojúbùyì ẹ lè rí earring létí wọn bàbá wa ọmọ Rẹ̀mílẹ́kún Amos ẹ lè rí earring létí wọn síbá àwọn olórin ẹ̀mí tí wọ́n jọ jẹ́ sàwáwù wọn nìyẹn tí wọ́n jọ ọkùnrin so ká ní olórin bí olórin fújì àwọn pé olórin tó ní sí pẹ̀lú ọ̀rọ̀ church ni a lè sọ pé ara kìtàn ní alára so ẹjọ́ èyí tẹ́ bá súnmọ́ wọn bá pọ̀ wọn ṣàkíyèsí kí wọ́n fi wá wọn pé ẹlòmíì wọnú ṣẹlẹ̀ ẹ gbogbo nǹkan tá à ń lé ní ayé yìí ayé ló mọ ìjọba ọ̀run yẹn ní kókó so a gbọ́dọ̀ máa wò níwò pé ayé ń ṣerú ẹ̀ káwa náà ṣe bá ti jẹ́ pé à ń nǹkan tá à ń ṣe létí mọ́ nǹkan ẹ̀mí a gbọ́dọ̀ try láti fi wá wa pé ẹlòmíì wá so èmi wo nínú ìwòye tèmi ní o ṣùgbọ́n èyí tẹ̀ ń wò mí kí lẹ́yìn rí sí ṣé kò mean anything àbí ojú ọ̀nà ni mo wà. Ajamadé lórúkọ mi ẹ bá mi share fídíò ẹ bá mi tag àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ gidi ire ó dàbọ̀.